ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Orí ọ̀fẹ́ fún ọjọ́ òní òun náà ni àkọ́tún iṣẹ́ ìránṣẹ́ tí ó borí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ móhùnmáwòrán Seed of Life Television. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́-àgùntàn Kenaland Baptist Church. Ẹ káàbọ̀ sórí ètò sí àkọ́tún ọjọ́ tí èní. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé adúpẹ́ agbẹ́yìnga, àyìnlógo lónìí fún orí ọ̀fẹ́ tí ẹ fi fún wa, gba ọpẹ́ wa. A tún wá láti gbọ́ ọ̀rọ̀ yín, Olúwa bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ àárọ̀ yìí jẹ́ kó tún wa ṣe. Ẹ ṣí ọ̀run agbègbè yìí fún wa. Gbogbo ọkàn tó ń gbọ́ mi láàárọ̀ yìí, ayé yín kó gba àtúnṣe. Jésù Kristi Olúwa wa, àmín. Láàárọ̀ yìí, kókó tó wà níwájú mi ni kíkúrò níbi ìyànsíṣẹ́. Kíkúrò níbi ìyànsíṣẹ́. Bíbélì tí a ó kà láàárọ̀ yìí, òun náà ni Ẹ́kísódù orí 2. A ó kà láti ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 22. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí. Nígbà tí Fáráò sì gbọ́ ọ̀rọ̀ yìí, ó ń wá ọ̀nà láti pa Mósè, ṣùgbọ́n Mósè sá kúrò níwájú Fáráò, ó sì ń gbé ilẹ̀ Mídíánì, ó sì jókòó ní ẹ̀bá kànga kan. Ǹjẹ́ àlùfáà Mídíánì ní ọmọbìnrin 7, wọ́n sì wá, wọ́n pọn omi, wọ́n sì kún ọkọ̀ ìmumi láti fi omi fún agbo ẹran bàbá wọn. Àwọn olùṣọ́-àgùntàn sì wá, wọ́n sì lé wọn kúrò. Nígbà náà ni Mósè dìde dúró, ó ràn wọ́n lọ́wọ́, ó sì fi omi fún agbo ẹran wọn. Nígbà tí wọ́n sì bọ́ dé odò Róẹ́lì, ó ní, èyí ti rí tí ẹ̀yin fi tètè dé bẹ́ẹ̀ lónìí. Wọ́n sì wí pé ará Íjíbítì kan ni ó gbà wá lọ́wọ́ àwọn olùṣọ́-àgùntàn, ó sì pọn omi tó fún wa pẹ̀lú, ó sì fi fún agbo ẹran. Ó sì wí fún àwọn obìnrin náà pé, níbo ni ó gbé wà? Èyí ṣe tí ẹ̀yin fi ọkùnrin náà sílẹ̀? Ẹ pè é kí ó lè wá jẹun. Ó sì dùn mọ́ Mósè láti máa bá ọkùnrin náà gbé. Ó sì fi Sápórà ọmọbìnrin rẹ̀ fún Mósè. Ó sì bí ọmọkùnrin kan fún un. Ó sì sọ orúkọ rẹ̀ ní Gáṣọ́mù, nítorí tí ó wí pé, èmi ti ṣe àtìpó ní ilẹ̀ àjèjì. Ẹsẹ̀ wúrà wa òní wà ní ẹsẹ̀ 15 níbi tí a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkà yìí. Ó ní, nígbà tí Fáráò sì gbọ́ ọ̀rọ̀ yìí, ó sì ń wá ọ̀nà láti pa Mósè, ṣùgbọ́n Mósè sá kúrò níwájú Fáráò, ó sì ń gbé ilẹ̀ Mídíánì, ó sì jókòó ní ẹ̀bá kànga. Kí ni àkíyèsí tí mo fẹ́ pè wá sí lórí ẹsẹ̀ wúrà wa àti kókó tó sọ nípa kíkúrò níbi yíyàn? Kíkúrò níbi yíyàn. Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé fún wa lọ ní orí 2 ẹsẹ̀ orí Bíbélì tí a ń kà yẹ, Ẹ́kísódù orí 2 yìí. Mo sọ fún wa nípa ìbí Mósè, mo sì sọ fún wa kí ni ìrírí tí a fi bí Mósè, kí ni ìṣe pàtàkì ìwáyé Mósè ní àkókò tí a bí. Lákòótán, a bí Mósè, a rán Mósè gẹ́gẹ́ bí olùgbàlà Ísírẹ́lì kúrò ní ilẹ̀ àjèjì tí ṣe ilẹ̀ Íjíbítì. Kí ló wá lè ṣẹlẹ̀ tí Mósè fi nílò láti sá? A mọ àṣẹ tó wà níta ní àkókò yẹn, ó ní wípé wọn kò fẹ́ kí ọmọkùnrin Ísírẹ́lì, wọn kò fẹ́ kí ọmọkùnrin Hébérù kankan lábẹ́ àkóso bó ti wùlẹ̀ wù kó rí kó dàgbà. Wọ́n fi àṣẹ síta, ṣùgbọ́n Mósè ní orí ọ̀fẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá, Mósè ní àǹfààní láti wọlé sí inú ààfin gẹ́gẹ́ bí ọmọ ọba. Ojúṣe àti èrèdí tá a sì fi bí Mósè kì bá ti wá sí ìmúṣẹ bí ìbá ṣe wípé Ọlọ́run mú Mósè wọnú ètò rẹ̀ fún ayé rẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló fà á tí Mósè fi sá? Ẹnìkan náà ń gbọ́ mi láàárọ̀ yìí, Ọlọ́run dẹ̀ rán ọ lọ síbi kan o. Kí ló dé tí wọn náà ń sá? Mo fẹ́ gbà ọ́ nímọ̀ràn. Kí ló lè fà á tí ènìyàn fi lè kúrò lọ́gán ní ojúṣe tàbí ní ibi tí a rán sí? Ẹ má gbàgbé mo sọ fún wa, ibi tí ó yànjú tí ó dára jù fún ènìyàn láti wà ní ibi tí Ọlọ́run bá rán ènìyàn lọ. Níbo lọ́lọ́run náà wọ́n náà lọ tó ń sá? Kí ló lè fà á tí ènìyàn fi lè sá kúrò ní ojúṣe níbi ojúṣe rẹ̀? Àkọ́kọ́ ni wípé
lákọ̀ọ́kọ́ ó lè wà gẹ́gẹ́ bí ètò Ọlọ́run fún ènìyàn láti yẹ̀bá láti yẹra. Ẹ̀kejì ni wípé ènìyàn lè máa bẹ̀rù ohun tó lè ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá gbé iṣẹ́ tàbí tó bá gbìyànjú láti ṣe ohun tí Ọlọ́run rán. Nǹkan kẹta rèé o, ó ṣeé ṣe kí òye iṣẹ́ tí a fi rán ènìyàn kó má yé èèyàn. Mósè ń dàgbà, òye tá a fi rán ó lè má yé, ṣùgbọ́n nígbà tó padà dé Mídíánì, ẹ wo ìrìn àjò Mósè, irinṣẹ́ tí Ọlọ́run lò fún ní àkókò yẹn ó ṣàpẹẹrẹ fún Mósè. Gbọ́, ìwọ náà ń gbọ́ mi, ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ náà ń ṣàkíyèsí ìrìn àjò rẹ ó fẹ́ dàbí ti Mósè. A rán Mósè wá láti ṣiṣẹ́, ó sá kúrò níwájú Olúwa. Níbo ló tó padà lọ bọ́ sí? Inú iṣẹ́ yẹn náà ló tó padà lọ bọ́ sí. Bíbélì sọ fún wa nínú bíi tí a kà lé láàárọ̀ yìí wípé nígbà tó sá ó dé ìlú kan, Mídíánì là ń pè, àwọn ọmọ kan wá láti wá fi omi fún agbo ẹran bàbá wọn. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Àwọn ènìyàn kan wọ́n péjọ láti lé wọn kúrò níbẹ̀, ṣùgbọ́n Mósè ràn wọ́n lọ́wọ́, ó jẹ́ kó yá wọn. Wọ́n délé bàbá wọn ń béèrè pé kí ló dé tó yá yín lémi? Wọ́n sọ wípé a rí ọmọkùnrin kan tó ràn wá lọ́wọ́ ni. Bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí lórúkọ, bó ṣe ń gbọ́ mi ní àkókò yìí, ìgbàkigbà tí ìbá òkú jẹ́, mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, olùrànlọ́wọ́ tí wọ́n náà nílò kó wá sí ọ̀nà rẹ lónìí lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ẹni tí a rán tàbí tí a yàn, ọ̀ràn yẹn kọ́ ni kó jẹ́ àlùfáà kó tó mọ̀ wípé Ọlọ́run rán ọ níṣẹ́. Ó lè jẹ́ lẹ́nu iṣẹ́ níbi tó wà. Mo ń ka ọ̀rọ̀ Ọlọ́run ní ọjọ́ kan, mo wá wòye kí ló fà á tí Pọ́ọ̀lù àpọ́stélì tí kìí fi wá transfer títí di ìgbà àti àkókò tí Ọlọ́run yóò fún un jáde. Ṣùgbọ́n àwọn onígbàgbọ́ lónìí, báwo la ṣe ń ṣe? Tọ́lọ́run bá rán wa lọ sí ojú iṣẹ́ kan, a wà lójú iṣẹ́, a tún mọ gbìyànjú láti wá transfer láláì fiyèsí. Pọ́ọ̀lù gẹ́gẹ́ bí àpọ́stélì, ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò rẹ̀, gbogbo ibi tí Pọ́ọ̀lù ti ń bára rẹ̀, ó rí ibi tí ó ti ń bára rẹ̀ bí ibi tí Ọlọ́run rán. Tí ó bá sọ̀rọ̀ bá mi, a ní èmi ìgbèkùn. Ó túmọ̀ sí pé nínú nígbà tí Pọ́ọ̀lù wà nínú gẹ́gẹ́ bí òǹdè tí a gbédè, ó ṣiṣẹ́ ta rán, ó rí ibẹ̀ bí ibi tí a rán. Mo sá kúrò mọ́ níwájú Ọlọ́run. Kí lọ́lọ́run rán wọ́n náà tí wọ́n náà ń sá kúrò níwájú rẹ̀? Rí ọ̀ràn tàbí ohun tó lè bà ọ́ lẹ́rù gẹ́gẹ́ bí èròjà tó nílò ní àkókò tó yọ sí ọ. Má bẹ̀rù, má fòyà. Bí Ọlọ́run bá rán yàn iṣẹ́, ó máa ń tìyàn lẹ́yìn ni. Mo gbàdúrà fún ọ, gbogbo ìkórìtà tó ti bára rẹ̀ nínú, tó ti ń wúra rẹ̀ bí ẹni pé Olúwa ṣé wọ́n ló rán mi níṣẹ́ yìí. Lórúkọ Jésù, orí ọ̀fẹ́ tó nílò fún ọjọ́ òní láti tayọ ìkórìtà yẹn, Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ. Lábẹ́ àkóso bó ti wulẹ̀ wù kó rí, ohun tó nílò gẹ́gẹ́ bí mo ṣe sọ, ohun tó nílò náà ni wípé kó o rí ojúṣe rẹ. Má rí ohun tí Ọlọ́run rán tàbí ibi tí Ọlọ́run rán, má rí bí iṣẹ́. Ó máa ń sọ fún àwọn ọmọ kéékèèké wípé tó o bá ti rí abọ́ fífọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́, yóò máa ní ọ lára. Bí ọkọ ìyàwó nínú ilé bá ti rí sísan owó ọbẹ̀ tàbí ríra oúnjẹ sínú ilé gẹ́gẹ́ bí iṣẹ́, yóò di iṣẹ́ fún náà ni yóò sì nira fún un. Ṣùgbọ́n tó bá rí gẹ́gẹ́ bí ojúṣe, yóò máa rọrùn fún un. Bí ọmọdé bá ti mọ̀ yìí pé ojúṣe òun ni láti fọ abọ́, kò ń ṣe nǹkan tí ó nira fún un. Ìwọ náà gbọ́ mi ní àkókò yìí, ohunkóhun tí ìbáwò tí wọn náà ń là kọjá, má rí ibi tí o wà gẹ́gẹ́ bí ibi tó yẹ kó o ti sá tàbí tó yẹ kó o yẹ orí. Rí bí ibi tí Ọlọ́run rán Mósè káàkiri. Gbogbo ìkórìtà tí Mósè sì ń dé, ibẹ̀ ló ti ń jíṣẹ́. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Bó ṣe ń jáde lọ lónìí, rí i dájú pé o dúró déédéé ní ojú ibi tí a rán ọ sí. Rí i dájú wípé o wà ní ìkórìtà tí a ti rán ọ, ó sì rí wípé ohun tá a rán ọ láti ṣe tàbí iṣẹ́ tá a rán ọ láti jẹ, ó di ọ̀ranyàn fún ọ láti jẹ, láti ṣe. Bí Mósè ṣe sátó níwájú Ọlọ́run, Ọlọ́run kàn ṣáà ń dá a padà náà ni. Ọlọ́run ń dá a padà. Gbẹ̀yìngbẹ̀yìn, àwa náà mọ nǹkan tó padà ṣẹlẹ̀ sí ìrìn àjò Mósè. Àmọ́ ń sọ fún ọ ní àkókò yìí, ní wákàtí tó ń gbọ́ mi yìí, wípé
ohun tó ṣe pàtàkì jù ó ní kó wà níbi tí Ọlọ́run yóò ti bá ọ, ó ní kó wà ní ibi tí Ọlọ́run rán ọ sí. Má yẹsẹ̀, má sá kúrò, nítorí pé Ọlọ́run ní ètò tàbí ète. Gbọ́, ìwọ fúnra lára rẹ tó ń gbọ́ mi, ó lè jẹ́ ìwọ ni Ọlọ́run rán sí ìran tàbí ọ sí, ó lè jẹ́ ìwọ ni Ọlọ́run rán ọ sí ìjọ tí o ti ń sìn lọ́wọ́lọ́wọ́, níbi tó ti ń sìn lọ́wọ́ tó ń wò bí ẹni wípé àbí ojúṣe tó ń ṣe ń bíbá ẹ àbó tiẹ̀ ti parí ni, àbí tí nǹkan bá ti sú àwọn ọmọ ènìyàn, kò sí èrò tá à kì í rò, kò sí ìrìn àjò tá à kì í rìn, kò sí eré tá à kì í sá. Gbọ́ o, tó bá jẹ́ pé ojúṣe tàbí ojúbọ tí Ọlọ́run rán ọ sí láti lọ wúlò fún òun ni, tó bá sá kúrò níbẹ̀, kò sí níbi tí Ọlọ́run rán. Ibi tó dára jù láti wà òun ni ibi tí Ọlọ́run rán yẹn sí. Mo gbàdúrà fún ọ ní àkókò yìí, bó o ṣe ń gbọ́ mi, wípé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ibi tó wà, ìkórìtà tó wà láti jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán ọ, agbára àti oore ọ̀fẹ́ tó nílò láti jẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ, k'Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ. Jésù ń pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ẹnu ìloro, a kọ́ wọn, a sọ fún wọn wípé kí wọ́n wà lẹ́nu ìloro, kí wọ́n máa gbàdúrà. Ó ní ó yá ìwọ dúró síbí, dúró síbí. Ó dẹ̀ tẹ̀síwájú. Nínú ìrìn àjò ìtẹ̀síwájú rẹ̀, ó padà wá wáyẹ̀ wọ́n wò, wọ́n ti ń sùn. Ṣé kìí ṣe pé wọn náà ń sùn níbi tá a rán sí? Má sùn o, jí. Bẹ́ẹ̀ mi ìsọjí láàárọ̀ ìbò ṣe ń gbọ́ mi, ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ayérayé a gbé yín ga, a yìn yín lógo fún oore ọ̀fẹ́ yìí, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run, ẹ ò yí padà, ẹ gba ọpẹ́ wa. Ẹnìkan gbọ́ mi lénìí, ọkàn rẹ̀ ó sì gbọgbẹ́ láti ṣe èyí tí o ti yàn fún, oore ọ̀fẹ́ àti agbára láti dúró níbi tí o rán ẹni náà sí. Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún, alágbára ńlá kó mú ọ tayọ, ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run. Ibi tó dúró sí yẹn lónìí, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ, yóò sì mú ọ tayọ. Jésù Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi òun ni Yusuf David, olùṣọ́-àgùntàn Kenaland Baptist Church. Kó o lè bá a tẹ̀síwájú láti máa jẹ ìgbádùn ètò yìí, bọ́tìnì pupa kan bẹ lọ́wọ́ ìsàlẹ̀ níbi tó ti ń gbọ́ mi, tẹ̀. Kódà ó ṣeé ṣe fún ọ ní àkókò tí ètò yìí ò bá tún máa wáyé, kó o máa gba àtẹ̀ránṣẹ́ ìránnilétí tó bá ti tẹ̀, á máa rán létí. Ó ṣeé ṣe kémi dánu dúró, ṣùgbọ́n ní ọjọ́ ọ̀la tún pàdé àwọn akẹgbẹ́ mi lórí ètò tí a pè ní oore ọ̀fẹ́ fún ọjọ́ títòní.